ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله وسلم على خير البرية سيدنا محمد وعلى آله وصحبه والتابعين. إخوان المسلمين، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run, akí Ọlọ́run ayìn, Ọlọ́run kó dákun, Ọlọ́run kó gba ọpẹ́ wa. lẹ́yìn wá gbà náà atọrọ ìkẹ́ tó pọ̀ àti ìgẹ́ rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. kọlọ́mọ bá wa sí ìkẹ́ fún lọ́tún ọ̀tún ní gbogbo ojoojúmọ́. àwa kí gbogbo àwọn tí wọ́n ń ṣègbìyànjú láyé tàbí yìí ti fi ní ìtẹ̀síwájú látọ̀dọ̀ àwọn tí wọ́n ná owó rẹ̀ àti gbogbo àwọn elétò yányán àti gbogbo àwọn àfáà tí wọ́n ń gba àyè kọjá lọ tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run fi yé àwọn èèyàn. gbogbo yín la kí o, Ọlọ́run kó san kó wálẹ̀ san olóore ọlá àìpé méjì Ọlọ́run. àwọn padà kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ iléeṣẹ́ yìí tí wọ́n máa ń sábà wo Sunna TV Yorùbá láti máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àti ìwà dáadáa ní ojú iléeṣẹ́ yìí. A kí yín o, ẹ̀yin ìyá wa nílé, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ọmọ, ẹ̀yin akẹgbẹ́ wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, gbogbo yín la kí yányán nílẹ̀ Benin àti ní gbogbo àgbáyé, gbogbo tí wọ́n ti láǹfààní àti máa wo iléeṣẹ́ yìí. Ọlọ́run kó dákun, Ọlọ́run má ṣe san kó wá lẹ́san olóore. gbogbo tí a ń rí mú ní àǹfààní ń bẹ, Ọlọ́run má jẹ́ á pàdánù dáadáa tí ń bẹ ń bẹ. ọlá ìpé méjì Ọlọ́run, ọlá agbára rẹ̀. mo wá sí àdáyẹrí okú fún àwọn dòktóró wa Abdulrahim Shitu Thani. àwọn náà ní irinṣẹ́ ńlá tí wọ́n ń tún àyè ṣe ní gbogbo ìgbà tí wọ́n sì ń tò ó ní lọ lẹ́sẹẹsẹ tí ó dàrú, kò ní dàrú lágbára Ọlọ́run. Ọlọ́run ó túbọ̀ lékún hìdáyà yín, ó túbọ̀ lékún gbìyànjú yín àti dáadáa yín. Ọlọ́run yín bá wa lékún rẹ̀. wala la ilaha illallah. èyí tí a mú wá fúnra wa wọ́n náà ni pé àsìkò tá ń bẹ yìí àsìkò ìwọlé àwọn ọmọ ni, àsìkò ẹ̀kọ́ là ń bẹ. bó fẹ́ kọjá sí pé ẹ̀kọ́ ò dúró ń gbà kan rí, nígbàtí àwọn oníléèwé sinmi tẹ́lẹ̀, àwọn ọmọ ilé kéwú àwọn náà tún ṣe kíni, wọ́n tún ráyè
wọ́n ráyè àti máa lọ hálù Kùránì àti máa lọ kẹ́kọ̀ọ́ kéwú nígbàtí iléèwé dúró tẹ́lẹ̀, iléèwé tí wá fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Àwọn àlàyé tí a mú wá fúnra wa abára wa sọ̀rọ̀ lórí ojúṣe àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan tí ó máa mójútó àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Àkọ́kọ́ ńbẹ̀ náà ni láti ilé tí ọmọ ti jáde, láti inú ẹbí tọ́mọ ti jáde tá ń pè ní usra. Nínú usra a máa bá bàbá àti ìyá ńbẹ̀ èyí tí a ń pè ní walidan, bàbá tó bímọ àti ìyá tó rán ọmọ lọ síléèwé àbí nílé kéwú àyídánilẹ́kọ̀ọ́, a bá wọn sọ̀rọ̀. Bákan náà a padà ṣàlàyé díẹ̀ lára ilé ẹ̀kọ́, pàápàá ojúṣe ilé ẹ̀kọ́ tí ilé ẹ̀kọ́ pàápàá gbọ́dọ̀ ṣe lára ọmọ tá a fi ránṣẹ́ sí ilé ẹ̀kọ́, kì bá ṣe iléèwé kì bá ṣe ilé kéwú. Lẹ́yìn wá gbà náà a wá sọ nípa àwọn mudarrisin, àwọn tí wọ́n dúró àti máa kọ́ lẹ́kọ̀ọ́ ní iléèwé àti ilé kéwú. Ìwọ́n jẹ́ àwọn àlàyé tí a mú wá fúnra wa. Àkọ́kọ́ ọ̀rọ̀ ńbẹ̀ wọ́n náà ni wípé ohun tó dáa tẹ́yàn ó fi ríṣẹ́ yìí ṣe náà ni kẹ́yàn ní hadaf. ń tá ń pè ní hadaf wọ́n náà ni objective àbí bí kan, kí ni torí tí mo fẹ́ fi tọ́mọ, ká gbé láti bí pé kí ni ìdí tí ń fi bímọ. èyí ń jẹ́ ti àwa ìyá àti bàbá tó ní ọmọ. èyàn máa bímọ nítorí nǹkan kan ni. Gbogbo ọmọ, àwọn ọmọ tá a bí láì lérò kan sí wọn lérí àti dèèyàn wọn ó ṣòro. Kọ́lọ́n kó dákun ọlọ́mọṣà jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n dèèyàn rí. Torí bẹ́ẹ̀ ni pé àkọ́kọ́ ni pé ẹ gbọ́dọ̀ kọ́kọ́ ní ìtorí náà tá a mọ̀ ní hádàfún ni pé mo fẹ́ bímọ nítorí nǹkan báyìí. Nígbà bá kó ń bẹ̀ mo máa kó tọ̀, mo bí nítorí kí n lè tọ́ ni, torí kí n lè tọ́ mo torí ẹ̀ bí, àbí mo bí nítorí kí n lè jèrè ẹ̀, kí n lè tara ẹ̀ fi rí kẹ́, kí n tara ẹ̀ rí dùnnú, kí n tara ẹ̀ rí ayọ̀ láyé ń bí àti ní ọ̀la kíyámà. Náà ni mo torí ẹ̀ fi bímọ. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ tá a wá bí ní tá a wá ràn kan pé a fẹ́ jèrè ẹ̀ lára rẹ̀, ó di ọ̀rọ̀ yẹn, ó dandan ká tọ́ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀, ká kọ́ lẹ́kọ̀ọ́. Torí pé ọmọ tá a bá tọ́, ọmọ tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ àti lè hùwárí ọmọ nìyí yóò nira díẹ̀. Bíbọ̀ wá níwàárí tó jẹ́ pé wà burúkú ló wà lọ́wọ́ rẹ̀, ẹ rí pé òbí méjèèjì tó bí tẹ́lẹ̀ tí wọ́n lérò àti jèrè ń bẹ̀ wọn ò ní jèrè má, wọ́n wá pàdánù, wọ́n máa wá kọ aburúlẹ̀ fún wọn nígbà tí wọ́n ń bẹ láyé àti nígbà tí wọ́n bá sí láyé mọ́. Tọ́wọ́n ọmọ náà bá ń hùwà tí ó da, wọ́n máa kọ aburú kalẹ̀ fún wọn ni. Bára yóò ti máa ròyìn wọn láì dá pé àwọn oníyàn bá wọn eléyìí, bẹ́ẹ̀ náà ni irú bàbá bẹ́ẹ̀ àti ìyá bẹ́ẹ̀ yóò máa gbẹ̀san iṣẹ́ burúkú tọ́mọ rẹ̀ ń ṣe ńlẹ̀ tí ń ṣe láyé ńgbà tó bá ò sí láyé mọ́, yóò máa gbẹ̀san burúkú látara ọmọ nì nítorí bàbá ní kò tọ́ ọmọ rẹ̀ ńgbà tí ń bẹ láyé. Tẹ́ bá wádìí nípa ẹni tó jẹ́ aláburú èèyàn, tó jẹ́ èèyàn kéèyàn nínú àwùjọ, ẹ rí pé òun náà ni ẹni tí ó bímọ tí ò tọ́mọ rẹ̀. Torí pé ọmọ tá a bá tọ́ yóò máa balẹ̀ jẹ́ ni. Ìmọ̀ ló ṣíwájú iṣẹ́, ìmọ̀ sì ní ń bẹnu títọ́. Ńgbà tá a bá ka ohun tá a fi tọ́mọ, á ka ìmọ̀ sínú ẹ̀. Ńgbà tí mo bá wá sí ń bẹ̀, àfà báwo la fẹ́ kí ọmọ náà ṣe gbà tí ó fi wúlò. Bí bá wá wúlò yóò máa kó para báwọn ará àdúgbò, wọn ò ní gbádùn. Látàrí bẹ́ẹ̀, ètí fi ń dání pé kí òbí bàbá àtìyá tó bímọ rẹ̀ kí wọ́n ní èrò kan sórí ọmọ wọn. Kí ni ohun tí mo fẹ́ kọ́ ọmọ yìí dà? Wọ́n wá lè lérò kankan sórí ẹ̀ àfi kí wọ́n máa wo òní mọ́la, káwo àná, káwo òní tá a wà nú ẹ̀ láàfin mọ bí ọ̀la ó ti rí níbàárà ń pẹ́ bí ó bá tiẹ̀ ní pọ̀. Láàfin mọ̀ pé tọ́ àṣẹ ìmọ̀ àti ẹ̀kọ́ àṣẹ nǹkan pàtàkì ni. A wo àwọn ọmọ àná ńgbà bí wọn lánàá, a wo kí ni wọ́n ń gbéṣe lénìí. Tá a bá wá rí àwọn ọmọ tí wọ́n ń gbére ṣe lénìí, a ṣèwádìí wọn, báwo ni wọ́n bí wọn gbà, báwo ni wọ́n tọ́ wọn gbà tí wọ́n fi ń hùwà rí. Bàbá wá rí àwọn ọmọ tí ń balẹ̀ jẹ́ lénìí, a lọ ṣèwádìí kí ló fà á táwọn ọmọ yìí fi ń balẹ̀ jẹ́. Níbo wọ́n ti ṣẹ̀kó, irúgbìn wo ló ṣẹ̀ wọ́n, ìyá wo ló bí wọn, bàbá wo ló bí wọn, irú ẹ̀kọ́ wo ni wọ́n kọ́, irú àwùjọ wo ni wọ́n lò, ilé ẹ̀kọ́ wo wọ́n lọ.
àwọn gbogbo àwọn eléyìí ni abájọ tó ọmọ yìí wọn fi yé tí wọ́n fi ń balẹ̀ jẹ́ tí wọ́n ò túnlẹ̀ ṣe bọ́rọ̀ bá wá dà bẹ́ẹ̀ àwa ti bẹ̀ mú ẹ̀kọ́ báwo la fẹ́ ṣe gbà pẹ̀lú àwọn táwa náà bí lé ní nítorí àwọn ọmọdé tá kó dá lé ní ó padà di àgbàlagbà lọ́la àwọn ni wọ́n ó di bàbá lọ́la wọ́n sì di ìyá lọ́la báwo la ṣe gbà tí wọ́n fi di bàbá rẹ̀ tí wọ́n sì fi di ìyá rẹ̀ tí wọ́n ò ní di ìyàwó burúkú àbí tí wọ́n ò ní di bàbá ọkọ burúkú lọ́la àfi ká ṣe kí ni ká gbìyànjú lára wọn ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó péye. Àtàrà bẹ́ẹ̀ bàbá dáadáa àti ìyá dáadáa àbí ilé dáadáa yóò ti máa fi ẹ̀mí sùn nǹkan rẹ̀ tó dáa fọ́mọ rẹ̀ tó bí yóò máa fẹ̀mí fi sùn nǹkan rẹ̀ fún wọn yóò máa wo ọ̀la tá a mọ̀ ní àvìní yóò máa wọ́n ránṣẹ́ láti máa lérò wípé mo fẹ́ kọ́mọ mi dà báyìí lọ́la. Òmìnira tí bàbá kan àtọmọ rẹ̀ bàbá yìí í máa ń pe ọmọ rẹ̀ ní dọ́kítọ́rù máa ń pè é máa ń pọmọ náà bẹ́ẹ̀ aṣọ mi pé ń tá pè ní dọ́kítọ́rù lé ní ó pín sí ọ̀nà méjì lọ́dọ̀ àwọn alárúbáwá a máa pè kan ní dọ́kítọ́rù tẹ́ pé ẹ̀kọ́ ló kọ́ ló fi gba dárájà débẹ̀ ìhun lọ̀tọ̀ ó gba dárájà débẹ̀ ni ńgbà ó gba sànàwíyà rẹ̀ ó gba lìsánsì rẹ̀ ó gba mástọ̀ rẹ̀ ó padà wá dẹni tí ó ṣe kí ni ó gba dọ́kítọ́rà ìhun lọ̀tọ̀ ìmí ń bẹ yóò máa jẹ́ dòtó alábẹ́rẹ́ gbogbo wa náà ti máa ẹ̀rí àwọn medicine ẹ̀rí làwọn eléyìí ní jẹ́ bàbá yìí a máa sábà pè ọmọ rẹ̀ ní ọ̀gá àwọn dòtó ńlá a máa pè wọ́n bẹ́ẹ̀ a máa pè ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin kan ni ó wá ṣebí tó kọ̀ọ̀kan ó lọ ṣèwé kan sí lọ́wọ́ tá a mọ̀ sí káàdì kan ó gbé sí lọ́wọ́ bá a ti máa ń gbé carte d'identité sápò ní bẹ́ẹ̀ lọmọ yìí náà máa ń gbé kíní sápò ìmọ̀ ń yẹ̀wò ní gbogbo gbà ìmọ̀ ń yẹ̀wò pé ohun tóun fẹ́ dà láyé tóun òun níbẹ̀ lọ́wọ́ tóun yìí náà lòun sáré ẹ̀ nínú ẹ̀kọ́ ó wá ṣẹlẹ̀ pé ọmọ yìí wá délé ẹ̀kọ́ ńjọ́ kan ọ̀gá àwọn akọ́nilẹ́kọ̀ọ́ wá pé àwọn ọmọ ń bá wọn sọ̀rọ̀ ìwọ ńkọ́ kí ni tí wọ́n jẹ láyé rẹ̀ ẹlòmíì lóhun ó di mínísì láyé tóun ẹlòmíì lóhun ó di ìdí ẹ̀tọ́ ẹ̀kan láyé tóun kálukú ń ka tiẹ̀ lóríṣiríṣi ńgbàtí ọ̀rọ̀ dọ́dọ̀ ọmọ yìí kọ́ kí ni tọ́mọ yìí kí ni tóun sọ ó ní òun tóun dókítà ńlá lòun fẹ́ jẹ́ o dòtó alábẹ́rẹ́ ńlá lòun fẹ́ jẹ́ tí ó máa yẹ àwọn èèyàn wò gbogbo gbà tí wọ́n bá wo aláìsàn kan tí wọ́n bá rí wò tí wọ́n bá gbé lọ́dọ̀ tóun insha Allah òun sì máa rí wòsàn fún bàbá ìkíní ni ń tọ́sọ náà nù ni nítorí kí ni tó pé bàbá rẹ̀ ti gbé káàdì ní sí lápò ó ti wà lápò ẹ̀ wọ́n ti gbé sí lápò ní ìyẹ̀wò ní gbogbo gbà ó sì ń ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ jásí pé èyàn gbọ́dọ̀ lérò lórí ọmọ síwájú náà kó di pé a bẹ̀rẹ̀ sí máa gbé ìgbésẹ̀ bàbá kejì eléyìí ni nílẹ̀ òkè àwọn òyìnbó lọ́hun ló ti ṣẹlẹ̀ ìyá ni ìyá náà nílé tiẹ̀ ní ojúṣe tìyá nílẹ̀ fẹ́ gbọ́ yìí o nílé tiẹ̀ wọ́n máa sábà kó àwọn ọmọ jọ nílé nígbàtí bá lọ kẹ́kọ̀ọ́ nílé ìwé tánbùṣe wọ́n máa kó àwọn ọmọ rẹ̀ jọ nílé a máa ṣe kíni fún wọn a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìwà dáadáa fáwọn ọmọ yìí nígbàtí bá lọ kẹ́kọ̀ọ́ nílé ìwé tánbùṣe a máa kọ́ wọn lẹ́sìn a máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ rí ìyá dáadáa ó wá ṣẹlẹ̀jọ́ kan gbà tí ọmọ ẹ̀ wá padà délé ìwé ọ̀gá wa ń bi wọ́n lọ́hùn bákan náà pé kí lẹ fẹ́ jẹ́ kálukú náà ń ka tiẹ̀ lóríṣiríṣi tó ń fẹ́ jẹ́ engineer mi fẹ́ jẹ́ o kíní kan mo fẹ́ jẹ́ o mahandis lórí kálukú ka tiẹ̀ lọ lóríṣiríṣi ẹ̀rí ńgbà tí ọ̀rọ̀ kan ọmọbìnrin tá a wí yìí ó sọ fún olùkọ́ rẹ̀ ó ní ohun tóun fẹ́ jẹ́ ni pé òun fẹ́ jẹ́ sàhábà ló fẹ́ jẹ́ Allahu Akbar sàhábà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ náà ní tó bá ti rí ìyá òun ọmọ túmọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀gá yìí ó wá ṣe gbogbo agbára ó gbìyànjú ọwọ́ ọ̀nà báwo ni ó ṣe gbà ṣe ìtìsọ́lù sí yẹ ẹ̀ ọmọ wa sọ pé o lè rí ìyá òun níbí o àfi tó bá gbìyànjú láti wá lọ wò ń lé wá ṣẹlẹ̀ péjọ kan ìyá yìí wá dé léwé lójijì ọ̀gá náà wá pè á náà pé à ń bi ọmọ lérin ọ̀rọ̀ gbólóhùn báyìí lọmọ tiẹ̀ dún gbólóhùn fẹ́ jẹ́ sàhábà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ bó ti wí náà nù ni ìyá yìí wá ní sọ fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ ilé nìkan wá ṣẹlẹ̀ pé ọ̀gá yìí padà lọ bá ìyá náà lé ìyá yìí wá mú ọ̀gá yìí jókòó ó wá ṣe àlàyé fún
ibi tí kẹ́lìmà sàhábà ibi tí ti ń bọ̀ wá wá sàlàyé ẹ̀ fún ìdí tọ́mọ rẹ̀ fi pé gbólóhùn ní ó sàlàyé ẹ̀ fún gẹ́bí ohun tá a ti rí gbọ́ ohun tá a gbọ́ nú ọ̀rọ̀ òun ni pé látara gbólóhùn yàtara ṣe yìí olùkọ́ tó lọ bá arábìnrin ilé ó ṣe kí ni ó gba Islam lẹ́ẹ̀kan náà nítorí gbà tí arábìnrin ṣe àlàyé ohun tí ń bẹ lára rẹ̀ fún tí ń jẹ́ Islam ibi tí kẹ́lìmẹ́tò sàhábà ti wá látọ̀dọ̀ ọmọ rẹ̀ ọ̀gá náà sì gba Islam lẹ́ẹ̀kan náà jásí pé èèyàn máa ń lérò lórí ọmọ ni gbogbo àwa tá a lérò lórí ọmọ wa ẹjẹ́ á lọ ní èrò dáadáa lórí wọn ká lọ mọ báwo la fẹ́ ṣe gbà jásí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn a máa kọ́mọ sílé ìwé láì nérò kankan láì ní objective kankan lórí ẹ̀ àbẹ́lòmíì a ní èrò kékeré kan tí ò tó nǹkan lórí ọmọ rẹ̀ àbí nílé kéwú ẹlòmíì ò fọmọ sílé kéwú kò ní nérò kankan lórí ẹ̀ ohun tí ọ̀dá ni èwo náà ni ò jẹ́ kí àwọn òbí tí a bá fọmọ síbi iṣẹ́ wọ́n yí tẹ̀lé ọmọ náà lọ bí iṣẹ́ náà wọ́n yí lọ bíbi iṣẹ́ wọ́n ti rí wọ́n yí gbìyànjú lórí àwọn ọmọ wọn tọ́mọ wọn fi dèèyàn torí bẹ́ẹ̀ ni pé èyí tí a mú wálé ní gbogbo wa a fẹ́ kí ẹni tọ́mọ rẹ̀ bá ń bẹ nílé ìwé àbẹ́ tọ́mọ rẹ̀ ń bẹ nílé kéwú kó gbìyànjú lórí bọ́mọ náà ó ṣe gba dèèyàn ìwà dèèyàn ọmọ yìí ìwà lẹ́kọ̀ọ́ ìwà máa páàsì nílé ìwé yìí kò fi ẹ̀yìn òbí ńlẹ̀ òbí kópa ń pẹ́ òbí kópa nípa báwo lọmọ ó ṣe gbàgbégbá orókè níléèwé nígbàtí bá ń kẹ́kọ̀ọ́ láàfin mú wá fúnra wa alwazifatu at-ta'limiyya lil usra ojúṣe ẹbí ojúṣe òbí bàbá àtìyá lára ọmọ tọmọ náà ó fi páàsì níléèwé ojúṣe bàbá àtìyá lára ọmọ tọmọ ó fi páàsì níléèwé òbí ṣe pàtàkì lára ọmọ bàbá àti ìyá ó ṣe pàtàkì ní ara ọmọ torí pé àwọn méjèèjì wọ́n máa ṣe kíni yusa'idul ab wal fi dirasatil abina yóò máa gbìyànjú láti ṣojú ṣe pàtàkì lára báwo làwọn ọmọ ṣe gbà lẹ́kọ̀ọ́ níléèwé ẹ̀rí nígbìyànjú tèrò yóò ti ní èròǹgbà sọ́kàn pé ibi báyìí mò ń fẹ́ kọ́mọ mi kó dé níléèwé torí pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ̀rí pé lé làwọn ọmọ náà ti ń kò tí wọ́n fi mọ́ lọ bá olùkọ́ wọn níléèwé ilé náà ti máa ń kò ìpìlẹ̀ ilé lónìí gbogbo ìpalẹ̀mọ́ tí bàbá àti ìyá bá ṣe sí ọpọlọ ọmọ rẹ̀ lọmọ náà nílákàyè ó fi jí nígbà tó bá dé iléèwé mẹ́tùrù kọ́ ni ó mú owó sí ọwọ́ ọmọ níléèwé nígbà tó bá dé iléèwé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àáfàá kọ́ ni ó fi owó sọ́wọ́ ọmọ kéwù bàbá àtìyá ni ó mú sí ọmọ nílé tọmọ fi jáde kó lé bàbá àtìyá ni ó tún mànàwíyà yóò tún ọkàn ọmọ ṣe tọkàn ọmọ ni yóò fi ṣe kíni yóò fi dúró lórí ìwé gẹ́lẹ́ nígbà tó bá délé ìwé ẹ̀rí bákan náà ìgbìyànjú ojúṣe bàbá àtìyá lára ọmọ ó pọ̀ kọjá bẹ́ẹ̀ lóòótọ́ a wá rí ojúṣe madrasa ilé ẹ̀kọ́ náà pàápàá a rí ojúṣe tiẹ̀ náà tóun náà gbọ́dọ̀ kópa ní ara ọmọ torí pé madrasa ilé ẹ̀kọ́ ni a máa ní ta'thir lil madrasati atharun kabir wa ahmiya baligha fi ta'thir ala tarbiyati tifl madrasa ó ń kópa tó pọ̀ ilé ẹ̀kọ́ tá ń fa àwọn ọmọ sí ni ilé kéwú ni o àbí ilé ìwé ni o tá ń fa àwọn ọmọ sí ó kó ipa pípọ̀ lára títọ́ àwọn ọmọ wa torí pé àwọn kankan bẹ́ẹ̀ lápèjúwe nísìn ẹ rí pé bàbá àti ìyá àwọn ẹlòmíà máa lẹ̀ wọn á rọ̀ fún àwọn ọmọ kọjá wọn á káànú àwọn ọmọ kọjá tẹ́sí pé gbogbo títọ́kọ̀ kan ló nídìí pé ibòmí ń bẹ á káànú ọmọ ibòmí ń bẹ á lè díẹ̀ táfi ríṣẹ́ ẹ̀ ṣe àmọ́ bàbá àti ìyá kò rọrùn kí wọ́n fi lé níbi títọ́ àwọn ọmọ wọn máa ń rọ̀ jù àmọ́ nígbà tí ọmọ bá bọ́ sílé ìwé lẹ́ẹ̀kan náà ẹ rí pé bàbá rẹ̀ ò sí ń bẹ̀ ìyá ò sí ń bẹ̀ gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ lára ọmọ ilé ẹ̀kọ́ ó lè bójútó láti ṣe àtúnṣe ẹ̀ tí ò ní sí wàhálà ń bẹ èyí ni fún ilé ẹ̀kọ́ tó bá jẹ́ ilé ẹ̀kọ́ tó yarantí tó jẹ́ ilé ẹ̀kọ́ dáadáa ilé ẹ̀kọ́ tí wà ń bẹ ń bẹ tẹ́sí ń bẹ ń bẹ tẹ́kọ̀ọ́ náà ń bẹ ń bẹ èyí yóò rí nǹkan tó pọ̀ ṣe lára ọmọ ni nítorí bẹ́ẹ̀ èyí yóò máa sọ fún pé alákọ̀ọ́kọ́ ojúṣe ilé lára ọmọ òun ni pé kí bàbá kó yan ìyá rẹ̀ fún ọmọ rẹ̀ nípìlẹ̀ òun náà ni pé kíyà pàápàá kó yan bàbá rẹ̀ fún ọmọ tó fẹ́ bí láti pìlẹ̀ ojúṣe àkọ́kọ́ náà ni
nítorí pé bí bàbá bá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ ṣe kíni lọ́mọ náà ó rí, bí bàbá ti rí bẹ́ẹ̀ lọ́mọ náà ó rí. ojúṣe ẹlẹ́ẹ̀kejì ń bẹ ètò jẹ́ ti ohun tí a mọ̀ sí ti iléèwé pàápàá àbí ti bàbá àtìyá táwọn lọ, òun náà ni pé bàbá àtìyá wọ́n gbọ́dọ̀ ṣẹ̀ṣà iléèwé tó péye tó dáa fún ọmọ wọn nígbà tí a bá fẹ́ fi ọmọ sí iléèwé. a ti lo iléèwé kan lánàá lọ́dún tó wá lọ iléèwé kan ló lò sí iléèwé tó lò lọ́dún tó wá lọ, kí ni ohun tó rí ń bẹ̀ tó wù ọ́ ńgbà tí wọ́n parí ọdún náà, sọmọ rẹ̀ ó tún padà síbẹ̀ lọ́dún yìí sí iléèwé tí wọ́n lò tó lọ kọjá wá lọ. nígbà tó yẹ̀ wò sórí pé ẹ̀kọ́ náà péye, sórí pé wà náà wà dáadáa, sórí pé ẹ̀sìn náà wà dáadáa, bó bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ dá ọmọ rẹ̀ padà síbi tó ti kàwé léṣì. àmọ́ wá rí pé ibi tó ti kàwé léṣì iléèwé ni ọ̀dá, òun padà rí kùdìẹ̀ lára ọmọ tòun, ọmọ náà ò lẹ́kọ̀ọ́, ìwà rẹ̀ ò dá, àbí àwọn ọ̀rẹ́ burúkú kan tí ń ṣe ọmọ rẹ̀ lọ́nà bẹ́ńléèwé tẹ́lò níje èlò lọ́wọ́ tuntun dá ọmọ rẹ̀ padà síbẹ̀ lọ́dún yìí, àṣìṣe ńlá ló jẹ́ fún ọ. àṣìṣe ńlá ló jẹ́ fún ọ. then iléèwé lè jìnnà sí yín, ó lè súnmọ́ yín, èyí tó fẹ́ wo bẹ́ẹ̀ ni pé wo pàtàkì ohun tó jẹ́ objective tiẹ̀ ń bẹ̀, òun náà ni ẹ̀kọ́ yìí, kẹ́kọ̀ọ́ náà péye níléèwé náà, òun náà ni ìwà dáadáa, òun náà ni àyè dáadáa. ẹ̀rí tó bá rí àwọn nǹkan báyìí lára léèwé, ó rọrùn fún wọn láti fi ọmọ rẹ̀ síbẹ̀ tó sì fi jẹ èrè. àbí níbi tọ́mọ rẹ̀ gbélé-sí tó fi kàwé, ibi tó gbélé-sí tó fi kàwé nì, tó wá rí pé ibi tó gbé nì ó lápa sí ọmọ rẹ̀ lára ní ìlápa tí ò dáa, ló tún padà fi ọmọ rẹ̀ síbẹ̀ lọ́dún yìí, ó ń ba nǹkan jẹ́ ni o, ó ń ba ọmọ jẹ́ lọ náà nù ni, ó ń ba ọmọ jẹ́ lọ ni. nítorí bẹ́ẹ̀ àwa tá a jóbi ọmọ, tá a jẹ́ bàbá àti ìyá ọmọ, a ní ojúṣe pàtàkì ńlá kan tá a mọ̀ sí ahmiyatu musharakatil usra fil amaliyati ta'limiyya. a ní ojúṣe tó tóbi tó nípọn níbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa, àti níbi títọ́ àwọn ọmọ wa, àti níbi ríran wọn lọ́wọ́ níbi mímọ̀. ojúṣe ńlá ni ń tá a mọ̀ sí bàbá àti ìyá la níbẹ̀, tá a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ojúṣe wa, nítorí kí gbogbo ojúṣe tí àwọn muassasat ta'limiyya tó kù, àwọn ààyè tó kù tá a ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àbí tá a ń kọ́ ọmọ, tá a ń tọ́ wọn mọ́, tí ojúṣe tiwọn tí ó fi yọrí dáadáa, tí ó fi jòkó, tí ó fi wà dáadáa, ilé ni àkọ́kọ́, al-usra, bàbá àtìyá èyí ni àkọ́kọ́. nítorí bẹ́ẹ̀ àwa tí a jẹ́ bàbá àtìyá àfi ká múra tì í láti ṣe ojúṣe wa dáadáa níbẹ̀, nítorí pé ẹrù ti pọ̀ lọ́rùn ilé ẹ̀kọ́ àwa òbí méjèèjì, gbogbo ẹ̀ lé ní ọrùn ilé ẹ̀kọ́ la fi ń kọ́ sí. bọ́mọ bá ń lọ léèwé, a sọ pé léèwé ni ó kọ́ ọmọ níwàárí, a sọ pé léèwé ni ó kọ́ ọmọ lẹ́sìn, a sọ pé léèwé ni ó fìmọ̀ fi mọ́mọ́. gbogbo àwọn ẹrù láyìí àkóso ọ̀rùn léèwé nìkan, iléèwé ò sì lè ṣe gbogbo ìta sọ yìí. bákan náà ilé kéwú náà bákan náà a fi gbogbo iṣẹ́ yìí sọ́wọ́ àwọn àfáà. ọmọ ń jalè, ṣáfáà ni ó gba olè jíjà kó lọ́wọ́ ọmọ òkírun, ṣáfáà ni ó gba ìkírun kó lọ́dọ̀ ọmọ ń ṣe sìná, ṣáfáà ni ó gba sìná kó lọ́dọ̀ ọmọ, lóríṣiríṣi àwọn nǹkan àwọn wà tí ò dá lọ́wọ́ ọmọ, tó ti pé ọmọ náà dàgbà sórí bẹ́ẹ̀ ni. kí ni táwa òbí ń wò nílé tá a ṣe ojúṣe abótọ́ bó ti yẹ, ká tún lọ gbé ọmọ sọ́dọ̀ àfáà. bàbá wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ lọ́dọ̀ àfáà, àwọn ọmọ tí ìgbọràn ni wọ́n, àwọn ọmọ tílé bàjẹ́, tó bàbá bàjẹ́ ìyá bàjẹ́, wọ́n wá wọ́ lọ sílé kí wọ́n sì pé kí àfáà máa mójútó. ẹ dákun, èyí tó dáa ni pé káwa náà ká ṣe ojúṣe wa lára àwọn ọmọ wa nílé ká tó gbé wọn jáde. ẹ jẹ́ bára wọn lọ díẹ̀ nípa atharu musharakatil usra fil amaliyati ta'limiyya. kí ni ìlapa àdúrótì ilé lára iléèwé, lára ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa, ọ̀nà wo ló ti lápa lára àwọn ọmọ wa níbi títọ́ àwọn ọmọ wa, táfi mọ̀ pàtàkì tí bẹ níbi pé kí bàbá àti ìyá káwọn náà kópa níbi títọ́ àwọn ọmọ, àbí níbi kíkọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́, bí kọ́ wọn lẹ́kọ̀ọ́. alákọ̀ọ́kọ́ mẹ́ ni pé shu'urul muta'allim bi ahmiyatihi lada usratihi. tí bàbá àti ìyá tí wọ́n bá ṣe wàhálà, tí wọ́n ṣakitiyan, tí wọ́n ṣègbìyànjú lọ́dọ̀ àwọn ọmọ wọn, báwo ni wọ́n ṣe gbà nímà, báwo ni wọ́n ṣe gbà lẹ́kọ̀ọ́, tí wọ́n bá lè ṣègbìyànjú lára rẹ̀. ẹ rí i pé àwọn ọmọ yìí, àwọn náà mọ̀ pé àṣàwà náà ti ẹ̀ pàtàkì lọ́dọ̀ bàbá àti ìyá yìí, àṣeyàn ńlá la jẹ́ lọ́dọ̀ bàbá àti ìyá. ẹ rí i pé látara bẹ́ẹ̀ bàbá ọmọ náà yóò mọ irú ipò tó kó lọ́dọ̀ àwọn òbí ẹ̀ méjèèjì. èyí yóò tún ràn lọ́wọ́ pé bàbá mi ń dè mí o, ìyá mi ń dè mí, yóò ràn lọ́wọ́ láti bójútó ẹ̀kọ́ yìí dáadáa. àmọ́ tá a bá fi ọmọ wa, tá a bá fi wọ́n ṣeré, tá a yẹpẹrẹ wọn, tá a kà wọ́n kún kankan, a rí i pé àwọn ọmọ yìí wọn ò ní mọ pàtàkì wọn lọ́dọ̀ àwọn òbí wọn láti mójútó iṣẹ́ tí wọ́n ń ṣe.
jẹ́sí pé àbójútó bàbá àtìyá yìí tó bá pọ̀ lórí àwọn ọmọ yóò ràn àwọn ọmọ náà lọ́wọ́ láti nímọ̀ tó pọ̀. wa bi ghaddi an-nazar an mustawa ad-dakhli lil-usra aw al-mustawa at-ta'limi lil-ahli fa inna musharakatahum fi al-amaliyya at-ta'limiyya taj'al al-muta'allim yahsul ala nata'ij afdal. ẹ rí pé àbójútó àwọn ọmọ yìí àbójútó àwọn òbí yìí tòun ti bí wọn ò ṣe ní nǹkan tó pọ̀ lọ́wọ́ àbí wọn ní ohun tó pọ̀ lọ́wọ́ ẹ rí pé ìran méjì nìyẹn máa jẹ́ ìdílé kan wà ó lè má ní owó lọ́wọ́ ìdílé mi wà yóò sì ní owó lọ́wọ́ àbí ó lè má nímọ̀ àbí yóò nímọ̀ àmọ́ lásán pé àbójútó àwọn ọmọ yìí dáadáa sẹ́ àti ìdílé tó lówó lọ́wọ́ o tó pé ìdílé olówó tó rọ́mọ lọ lé ẹ̀kọ́ kì bá jẹ́ lé kéwú kì bá jẹ́ lé ìwé bí wọn ò bá múra àwọn ọmọ yìí wọn ó yọ̀ wọn ó sì bàjẹ́ tó wọ́n máa fi owó òbí wọn balẹ̀ jẹ́ ni àmọ́ tóbi bá múra tì dáadáa pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ mo ní owó ni ìwọ náà lọ ní tiẹ̀ mo nímọ̀ ni ìwọ náà lọ ní tiẹ̀ náà ẹ rí i pé àwọn ọmọ ni wọ́n ṣe kí ni o wọ́n lè bójú tó ṣe dáadáa iṣẹ́ náà yóò sì yìn wọ́n lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ni wọn ò ní yamọkọ́mọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó wá láti ilé olóṣì náà bákan náà táwọn náà ò lówó lọ́wọ́ fi tọ́ wọn ọmọ wọn àmọ́ wọ́n ní ẹsẹ̀ wọ́n sì ní gbólóhùn wọ́n sì ní ọ̀rọ̀ wọ́n ní ṣe sí wọ́n ní àdótì pẹ̀lú àwọn ọmọ náà pẹ̀lú ògo Ọlọ́run àwa insha Allah a sọ ilé ìdílé olówó a sọ ilé ìdílé onímọ̀ bàbá ẹ̀ nímọ̀ lẹ́nì ìyá mi ẹ̀ lówó lọ́wọ́ lẹ́nì àmọ́ àwa pẹ̀lú ògo Ọlọ́run ilé náà yóò dílé mọ̀ yóò sì dílé olówó yóò sì dílé gbajúmọ̀ àwọn náà wá sọ bẹ́ẹ̀ látara àkólé kan látara gbìyànjú tí bàbá wọn àti ìyá wọn tí wọ́n ń ṣe lára wọn jásí pé ó ní àǹfààní tó pọ̀ kẹ́yìn bójútó mọ́ ó ní àǹfààní tó pọ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni pé ma'rifatu nuqatul quwwa wa da'f ká mọ ibi tọ́mọ wa lẹ sí ká sì mọ ibi tọ́mọ wa ti lágbára bàbá gbọ́dọ̀ mọ̀ ìyá gbọ́dọ̀ mọ̀ ó gbọ́dọ̀ mọ̀ pé ọmọ mi ó lẹ ní jánìbù yìí ọmọ mi ó lágbára ní jánìbù yìí tá a bá mọ̀ á fi lè mójútó láti gbé sókè dáadáa láti ṣe àtúnṣe láàrin ọmọ yìí tí ẹ̀kọ́ wọn fi ní ìdàgbàsókè tí ayé wọn fi wà dáadáa tálíkì àmọ́ wọn tí ò fi ní bàjẹ́ kọ́lọ́nkúdà kọ́lọ́n kó ṣe amọ̀nẹ́ni kọ̀ọ̀kan wa à ń lọ à ń bọ̀ wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala khairi khalqillahi sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. A tún padà sí lẹ́ẹ̀kan sí lórí program tí a bá ń bọ̀ wá nípa ọ̀rọ̀ ojúṣe ilé ìtamọ̀ sí bàbá àtìyá ní ara ọmọ tí a fi ránṣẹ́ sílé ìwé tí ọmọ ni tí ó fi jẹ́ni tí ó yè kórókó tí ó sì gbégbá orókè nílé ìwé ẹ̀rí nínú àwọn nǹkan tí í máa ń jẹ́ okùnfà ìdíwọ́ ìtamọ̀ sí handicap awaik amama musharakatil usra fil amaliyati ta'limiyya agbọ́dọ̀ mọ̀ kí ni tó fà tí ilé yìí fi kópa lára títọ́jú ọmọ lára ìtọ́ ọmọ lára kí ọmọ tọmọ òfin yíyè níyè dáadáa kí ni tí ń kó bá bàbá àtìyá tamọ̀ sí ilé alákọ̀ọ́ ẹni pé nínú àwọn nǹkan tí ń kó bá ọmọ yìí nílé wọn náà ni tàdánì almustawa ta'limi lilwalidayn tàdánì almustawa ta'limi lilwalidayn ọmọ bàbá àtìyá tó bímọ nígbàtí nìvó wọn nínú ẹ̀kọ́ ò bá ti pọ̀ èyí náà ń bẹnu tó lè kó bá gbésí ayé ọmọ tí èyí tá a bí tá a rán lọ ilé ẹ̀kọ́ kó lọ kẹ́kọ̀ọ́ lápèjúwe bàbá ò mọ ìwé ìyá pàápàá ò sì mọ ìwé làwọn méjì wá bímọ ẹ rí i pé ìdàgbàsókè inú ìwé àwọn ọmọ yìí yóò mẹ́hẹ̀ díẹ̀ tí ò bá tiẹ̀ pọ̀ lóòótọ́ a rí àwọn ojúlé mi tí bàbá àtìyá ò mọ̀wé lóòótọ́ táwọn ọmọ náà sì dẹ́lẹ́kọ̀ọ́ àmọ́ nadir jiddan ó kéré púpọ̀ ẹ̀rí ẹ̀kọ́ náà ò sì ní dàgbàsókè dáadáa torí pé ẹlẹ́kọ̀ọ́ pàápàá ọmọ ni Ọlọ́run jẹ́ kí mọ ti ọmọ tóun kójú tóun lọ èyí náà wò láti bẹ̀ kójú tóun lọ bákan náà ọmọ tí ń lọ lé kéwú bàbá rẹ̀ ìsàfà ìyá rẹ̀ ìsàfà
yóò dà fà lóòótọ́ o yóò doni mímọ̀ nípa kéwú o àmọ́ ìmọ̀ náà ò ní tó dáadáa ńgbà tọ́mọ bá padà wá dé nísìnyí masha Allah ìmọ̀ ọmọ yóò wá ju ti bàbá àti ìyá lọ torí pé àwọn méjèèjì onímọ̀ kéwú ni wọ́n bẹ́yìn náà bá wo lọ báwọn amọ̀ àfábá fẹ́ yè wọ́n yè láyè tán níbi ẹ̀kọ́ yìí tí mọ̀ náà ó yí wọn yányán nítorí pé wọ́n bá tírà sílé wọ́n sì bá bàbá wọn ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó sì mọ̀ nípa àmọ̀ kéwú ìyá tó bí wọn pàápàá náà òun náà kì í ṣèyàn òfo níbi ẹ̀kọ́ àbí níbi ẹ̀sìn kì í ṣèyàn òfo níbẹ̀ jásí pé àìnímọ̀ yìí ó kó bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé míì tí ò jẹ́ kọ́mọ náà fi gbèwú sókè níléèwé kí ni ohun tóun náà máa ṣe ilé tí kò ti símà ó yẹ káwọn eléyìí nìkan ṣe kí ni kí wọ́n wá ìrànlọ́wọ́ láti ìta lára ọmọ wọn kí wọ́n máa fi ìwé àwọn ọmọ fi hàn wọn ní mímọ̀ àbí kí wọ́n máa súnmọ́ àwọn onímọ̀ pé báwo ló yẹ ká ṣe irú ìgbésẹ̀ wo ló yẹ ká gbé lára ọmọ yìí problem báyìí lọmọ yìí ní báwo la fẹ́ ṣe gbà tọmọ náà fi dẹ́lẹ́kọ̀ọ́ tí ó fi rẹ́kọ̀ọ́ kọ́ kí n ta fẹ́ ṣe ń bẹ̀ ẹni ìdílé tí ò nímọ̀ tó sì lówó lọ́wọ́ yóò súnmọ́ àwọn onímọ̀ nì yóò wá fi owó rẹ̀ fi ra ìmọ̀ náà fún àwọn ọmọ nì táwọn ọmọ ní bá ń kẹ́kọ̀ọ́ nílé ìwé búṣe wọ́n tún ní tìnílẹ̀ tí wọ́n mọ̀ kọ́ pẹ̀lú owó kò wá nímọ̀ kò sì wá lówó lọ́wọ́ àwọn náà gbìyànjú wọ́n tiraka lódì omi bá ti mọ̀ inshallah lórí àwọn zùríyà wọn àrọ́mọdọ́mọ wọn yóò pọ́n padà ní ìmọ̀ àmì èyí tó ṣe pàtàkì ń bẹ ni pé èyí tá a fẹ́ pera sákèsí sí àwa tá a jẹ́ lọ́kọ àti fẹ́yàwó ibi táyé délé ní nígbà tá a bá lọ́kọ nígbà tá a bá fẹ́yàwó ẹ jẹ́ àwò janibu ilmi káwo kò tẹ́ ìmọ̀ níbẹ̀ ká fi lọ́kọ àbí ká fi fẹ́yàwó ó ṣe pàtàkì nítorí pé ọkọ tá a ní àtìyàwó tá a fẹ́ ọmọ la fẹ́ bí ọmọ tá a bá wá bí ń bẹ̀ tá a bá tọ́ ní irinṣẹ́ tá a fi tọ́ kò sówó kò símọ̀ kò sẹ́kọ̀ọ́ kò sẹ́sìn a pàdánù nìyẹn kọ́lọ́mọ́jà a pàdánù àwọn ọmọ wa torí pé ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ lára báwo ni ó ṣe gbà wúlò báwo ni ó ṣe gbà dọmọ dáadáa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa ó ní waladun salih yad'u laka ẹ̀rí ọmọ rẹ̀ tí ó máa ṣàdúà fún ọ tí ó ti máa tọ́jú ẹ lójú ayé ẹ̀ náà kó tó lọ tí ó ti máa wá ṣàdúà fún ọ nígbà tọmọ náà bá lẹ́kọ̀ọ́ tí ó lẹ́sìn lára tí ó níwà rẹ̀ báwo ni ó ṣe gbà ṣàdúà fún ọ nítorí bẹ́ẹ̀ ni pé bàbá lọ́kọ kájá wọ ẹni tó lẹ́sìn lára bàbá lọ́kọ kájá wọ ẹni tó nímọ̀ tó ayé ti fẹ̀lé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ti kẹ́kọ̀ọ́ nínú ìwé lọ́pọ̀lọpọ̀ láwọn obìnrin tí wọ́n ti jáde nínú ìwé èyí ti rí tíwọ náà tó jẹ́ ọkùnrin tó jáde nínú ìwé tó fẹ́ni tó jáde nínú ìwé bí ìwọ náà tó mọ̀ ìwé tó sì lẹ́sìn lára bẹ́ẹ̀ tó ní kéwúlé ni èyí tó wá ṣe pàtàkì ń bẹ ni pé tó ṣe pàtàkì ń bẹ tó dáa jù tí fi ń dáa jù ni pé èèyàn kan ò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ fẹ́yàwó lẹ́nìí kó a lọ fẹ́ pẹ̀ntì ìyàwó kó a lọ fẹ́ ìgbónú ìyàwó níyàwó tí ò lẹ́kọ̀ọ́ ìyàwó tí ò lẹ́sìn lára ìyàwó tí ò nímọ̀ lára ó gbọ́dọ̀ gbìyànjú tó bá wo lè lọ láàdìrí àmọ́ tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á rí obìnrin tó lẹ́sìn lára wọ́n á rí obìnrin tó lẹ́kọ̀ọ́ kéwú lára ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ni wọ́n á fi lẹ̀ bóyá tọ̀hún lówó lọ́wọ́ bóyá tọ̀hún ní bóyá ó lẹ́wà wọ́n á mọ wo jáníbù owó wọ́n á wo jáníbù ẹ̀wà láti fi lọ fẹ́yàwó wọ́n ó fi jáníbù ẹ̀sìn àti jáníbù ìmọ̀ wọ́n ó fi sílẹ̀ ẹ̀dẹ̀ àwọn eléyìí ni wọ́n pàdánù púpọ̀ kọ́lọ́kọ́ dákun ọlọ́run kó ṣamọ̀nà wa èyí yóò mọ lé gbogbo wa láré a fi ń pe gbogbo aṣákìyèsí ni gbogbo àwa tá a lọ́mọ ọkùnrin àbí tá a lọ́mọ obìnrin ká gbìyànjú kára wọn lọlé ẹ̀kọ́ kọ́mọbìnrin kẹ́kọ̀ọ́ kó lọlé ìwé kọ́mọ̀wé torí pé alóga inú wàsáìlù yàní tawasul lè dé jẹ́ èdè wàsáìlù tawasul ló jẹ́ tá a fi ń bára ẹni sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ ìbò kò burú kò ní ìgbà tí mo tọrọ ké ìbò yìí ń dìkẹ́ fèrè kálá kò ní rí bẹ́ẹ̀ èyàn gbọ́dọ̀ nímọ̀ nípa èyàn gbọ́dọ̀ kọ́ ìbò kọ́ mọ ìbò kó sì wá mọ kéwú alàlà kọ́lì kọ́ mọ alùkùránì ike kọ́ mọ ohun tí ó fi ṣẹ̀sìn nílé bàbá tó bí iná kó tó dèrò ilé ọkọ èyí ni ó ṣe láǹfààní nítorí bẹ́ẹ̀ àwọn ẹni tó lẹ́kọ̀ọ́ lára lọ́kùnrin òun ni ẹjẹ́ á máa fẹ́ jù àwọn ẹni tó lẹ́kọ̀ọ́ lára lóbìnrin náà ni ẹjẹ́ á máa fẹ́ jù nítorí kí agbo mọ̀ kó lè máa fẹ̀ sí kí agbo wà dáadáa kó lè máa fẹ̀ sí kọ́lọ́n kó dákun kó ṣe àmọ́nà ẹni kọ̀ọ̀kan wa. bákan náà àlùwọ́dún lè ti sọ́ọ́dí mo ti sọ́mọ́rọ̀ lẹ́ẹ̀kan inú ohun tí ó lè jẹ́ áíkù ló lè jẹ́ ohun tí tó lè handicapé àwọn usrọ̀ níbi àmójútó àwọn ọmọ wọn òun ni pé kí ni òun ni àlùwọ́dún lè ti sọ́ọ́dí nígbàtí owó ò bá sí lọ́wọ́ àti tọ́mọ ó ṣòro gbogbo mọ̀lẹ́ ni ó ti dowó ìmọ̀ kéwú ìmọ̀ ìwé gbogbo ẹ ti di owó lẹ́nì ẹ̀rí lágbọ́dọ̀ ṣiṣẹ́
a ṣiṣẹ́ láti rí owó ńgbà bá wá rówó náà tán a ní ná sọ́nà tí ọ̀dà a gbìyànjú a tọ́jú owó láti náwó sórí àwọn ọmọ wa ni a náwó sí tí wọ́n lérí léèwé a tún náwó sí wọn lérí ilé kéwú a náwó sí wọn lórí ibi ìkọ́ṣẹ́ onífin dáa jùlọ wọn ká máa fi owó tí a fi máa ṣe butulu fi máa balẹ̀ jẹ́ káàkiri ohun tí ọ̀dà ni torí pé owó ni ó kópa níbi títọ́ àwọn ọmọ owó bá sí ohun tí a fẹ́ ṣe àti lè yóò ṣe inú ẹ̀ o àmọ́ kò ní lè ṣe gbọ́ ẹ̀ tán. bákan náà lára àwọn tí ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹbí mi al-ittijahat as-salbiyya li awliya'i nahwa al-madrasa àwọn ẹlòmíì nínú àwa òbí àbáwá ẹbí àbáwá ilé mi a máa ń fojú tí ọ̀dà fi wo léèwé ẹ̀rí wọ́n máa ń wò pé tọ̀ iléèwé nìkan ni ó tọ́mọ àbáwọn ẹlòmíì wọn mọ̀nà tí wọ́n gbà fi máa ní àsopọ̀ mọ́léèwé láti máa béèrè ohun tó kù díẹ̀ lára ọmọ wọn nítorí pé àwọn náà tẹ́lẹ̀ rí wọn ò ní mọ̀ wọ́n máa wá sá fáwọn olùkọ́ wọ́n máa sá fáwọn díẹ̀ tẹ́léèwé wọ́n máa sá fáwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n lè lọ tààrà lọ́dọ̀ ọ̀gá tí ń kọ́ mọ́ wọn bóyá èdè tí wọ́n fi bá sọ̀rọ̀ ò sí ló mọ̀ sún mẹ́yìn gbogbo orú àwọn síbẹ̀ ẹ jìnnà sí ẹ gbìyànjú àti mọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ àwọn ọmọ yín tààrà ẹ lọ bá wọn èèyàn ni wọ́n yín ṣẹkùn wọ́n ń ṣe kìnìún súnmọ́ kó lọ béèrè ọ̀rọ̀ nípa ọmọ rẹ lọ béèrè ìwà ọmọ rẹ lọ béèrè ẹ̀kọ́ ọmọ rẹ lọ béèrè ìdàgbàsókè rẹ lọ́dọ̀ olùkọ́ rẹ yóò ṣàlàyé fún ọ ọ̀fun bí tó kù sí. bákan náà nínú títún kó bá àwọn òbí tá a sọ yìí i'tiqadul usra anna ta'alluma abna'ihim muhimmatul madrasa faqat wọ́n rí pé iléèwé nìkan ni ó ṣe gbọ́ ẹ̀pá rẹ̀ gbàtà àti sanwó léèwé àti san contribution àsìrákàkí fún àsìrákàyé fún ara fònìtú fún ìsìn lọ lásìkò wọ́n sì ń kọ́ lẹ́kọ̀ọ́ lọ́hùn kò rí bẹ́ẹ̀ nítorí pé prógrámù tíjọba gbélé àwọn olùkọ́ lọ́wọ́ ó fẹ̀ kọjá bẹ́ẹ̀ wọ́n sáré gbé fún ní alálùjáàlà wọ́n gbé fún pẹ̀lú kánjú ó gbọ́yé kò gbọ́yé wọ́n ti gbé fún ọmọ kò sí ìtọ́kàn wọn bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ni pé àwa tá a jó bí lágbọ́dọ̀ wá ń dúró gírígírí láti bójútó àwọn ọmọ wa nítorí ohun táwọn olùkọ́ yẹn ń kọ́ wọn oríṣiríṣi olùkọ́ ni wọ́n ń pàdé léèwé olùkọ́ mi ìkanra ló gbé lọ bẹ̀ kò sí sùúrù bẹ̀ olùkọ́ mi pẹ́ńdùkọ́ olùkọ́ ni òun gángan fúnra rẹ̀ ò lẹ́kọ̀ọ́ torí pé ẹni tí wọ́n gbà síṣẹ́ gan pàápàá ìjọba ò yiri ẹ̀ wò kí wọ́n tó gbà mélòó èèyàn tí wọ́n fẹ́ yiri ẹ̀ wò kí wọ́n tó gbà sínú iṣẹ́ tí wọ́n bá wo jánìbù àkàdémì fún ǹjẹ́ wo jánìbù mihani ǹjẹ́ wo eléyìí ni pé lóòótọ́ eléyìí ó yàní في جسمه مواد أكاديمية في عقله ولكن جانب المهني ó ṣe pàtàkì ìmọ̀ tó wà lára rẹ̀ báwo ni ó gbégbà fáwọn ọmọ náà ṣé gbogbo yẹn ló mọ tọ̀ríkọ̀ tá a fi máa ń gbé ìmọ̀ fún yàn ṣé gbogbo yẹn ló mọ turuku tẹ̀dírísì ní kálá gbogbo nǹkan lọ́mọ ìsàn àwa tá a jóbi náà a gbọ́dọ̀ ṣe kíni o a gbọ́dọ̀ bójútó àwọn ọmọ ilé nígbà tí wọ́n bá gba ẹ̀kọ́ ti ilé ìwé tán bù ṣe ó ṣe pàtàkì. lára àwọn títí wá ń kó bá wọn ni pé qillatu wa'yil aba bidawril muntazar قلة وعي الآباء بدور المنتظر منهم في العملية التعليمية ومشكلة قلة الوعي هي من أهم المشكلات التي تعوق المجتمع نحو التقدم وتقلل من فعاليات البرامج torí bẹ́ẹ̀ ni pé lára àwọn tó ń kó bá àwọn sọ̀rọ̀ táwí bàbá àtìyá yìí òun ni pé bàbá àtìyá wọn ò ní àgbọ́yé lórí ohun tí wọ́n fẹ́ fi ìwé nì fi ṣe àgbọ́yé ò tó wọn lórí tí wọ́n fẹ́ fi kéwù nì fi ṣe tí wọ́n bá sì lágbàáyé lórí ìwúlò òwe nì àti ìwúlò kéwú nì wọn ò lè dúró tàwọn ọmọ wọn ìwé ṣe pàtàkì kéwú tó wá ṣe pàtàkì jùwé lọ fáwọn tá a jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ yan ni tí bẹ́ẹ̀ bá ń mọ̀ wé tí ò bá sí ẹ̀sìn lára rẹ̀ gbogbo ohun tó mọ̀ ní ayé nìkan ni ó ti gbádùn rẹ̀ wọ́n ń tà kọ́dà ẹlòmíì gan ò ní gbádùn ayé rẹ̀ bìtà tí ó tún lọ gbádùn àlìkìyàmà rẹ̀ tó bẹ́ẹ̀ ni pé ó ṣe pàtàkì àwọn ọmọ pàtó ti bẹ́ẹ̀ ẹlòmíì ní ṣe bí kí wọ́n fi kéwú náà fi lọ òde ni kí wọ́n fi lọ jẹ sàárà ni ṣebí kí wọ́n fi ṣe gbá kí wọ́n fi ṣàwo ni kò dúró ń bẹ̀ ẹ̀wọ̀n tí kéwọ́n ń dà lẹ́ni wọ́n ti àwọn jàmíà ti wà lẹ̀ lọ lóríṣiríṣi ẹ̀kọ́ ń dàgbà sí ni ẹ̀kọ́ ń fẹ̀ sí ni káwọn àwọn dọ́ọ̀lù míì ẹ̀rí ẹ̀kọ́ ń fẹ̀ sí gbogbo gbà ni ìdàn ká má fojú kiri náà rẹ̀ ká má fojú kéré kéwú ká sì má fojú náà fi rẹ́ náà ti ìwé bákan náà àwọn oníkéwú náà gbọ́dọ̀ gbìyànjú táwa náà mọ̀wé lára tá a mọ̀wé nítorí àti báwọn èèyàn sọ̀rọ̀ ó ṣe pàtàkì bákan náà kílẹ̀tù wáyé awliya al-umur بدورهم الكبير الذي يجب عليهم القيام به والمسؤولية الكبيرة التي يتحملونها تجاه أولادهم ẹ̀rí àwọn bàbá àtàwọn ìyá yìí àgbọ́yé wọn lára ojúṣe wọn lára ọmọ wọn ò mọ̀ bàbá ò mójúṣe lára ọmọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ìyá pàápàá kò mójúṣe tó yẹ kó ṣe lára ọmọ gbọ̀n kínní yìí ń kó bá wa
ohun tí ó sì jẹ́ kí wọ́n mọjúṣe náà ni pé àìmọ́ palẹ̀mọ́ tí wọn náà láti pilẹ̀. Kí ni palẹ̀mọ́? Wọn ò palẹ̀mọ́ fẹ́kọ̀ọ́, àwọn gan ò palẹ̀mọ́ fún wàrí láti pilẹ̀. Èyí ń jẹ́ ohun tí ń kó bá wọn náà. A gbọ́dọ̀ gbìyànjú láti wádìí kí lójúṣe mi lára ọmọ mi ti ń lọ léèwé, kí ni ohun tí tó jẹ́ tèmi tí mo fẹ́ ṣe ń bẹ̀, béèrè lọ́dọ̀ léèwé, súnmọ́ léèwé kó béèrè ń bẹ̀. Ọmọ mi lọ lé kéwú, gbìyànjú símọ́ rẹ símọ́ àfà tí ń tọmọ rẹ lé kéwú, kí lójúṣe tòun o tóun gbọ́dọ̀ ṣe lára ọmọ ìtọ́mọ náà fi dà àfà tí ó fi mọ kéwú tí ó fi dèèyàn sàn, béèrè ojúṣe lọ́dọ̀ wọn, torí pé àìmójúṣe yìí ń kó bá pọ̀lọpọ̀ òbí mi. Bákan náà adamu wuduhi subul almutaba'ati min qibal almadrasa, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò mọ̀nà tí ó ṣe gbà máa tẹ̀lé ọmọ rẹ̀ látọ̀dọ̀ iléèwé pápá ò ṣe àlàyé fún òbí, báyìí ni kẹ́ ẹ ṣe lórí ọmọ yín, báyìí ni kẹ́ ẹ ṣe lórí ọmọ yín. Èyí ń fà tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ò mọjúṣe wọn lára ọmọ wọn, àbí pé ẹlòmíì nínú wọn bákan náà àwọn tí wọn ò mọ̀nà tí wọn ó gbà fi lọ rí olùkọ́ léèwé láti mọ ohun tó kù lára ọmọ ẹ̀ tó fẹ́ ṣe. Bákan náà mímọ̀ sábàkọ́ gbogbo àwọn àlàyé tá a ṣe fúnra wa yìí, a gbọ́dọ̀ mọ̀ pé àwọn nǹkan kan àwọn tí ń kó bá àwọn tí wọ́n jẹ́ tí wọ́n bí àwọn ọmọ tí wọ́n fọmọ síléèwé, àwọn òbí àwọn ọmọ, ihun tí ń kó bá wọn tí ò jẹ́ kí ìdàgbàsókè wà nínú ẹ̀kọ́, òun náà ni a kà fúnra wa yìí. Bákan náà nínú àwọn mu'awwiqat tata'allaq bil madrasa, àwọn ohun tó kó bá ilé ẹ̀kọ́ pàápàá tí ilé ẹ̀kọ́ fi kó bá àwọn òbí, ẹ̀rí ilé ẹ̀kọ́ tá a fọmọ sí tó fi kó bá àwọn òbí, tó kó bá àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà pàápàá, al-quyud allati yufriduha an-nizam al-idari lil madrasa fi qita'iha al-mujtama natijata al-markaziyya al-idariyya. Ilé ẹ̀kọ́ lẹ́ni kò gbọdọ̀ rí bẹ́ẹ̀, gbọdọ̀ rí bá ti kàyí, torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ wọn ò yẹ àwùjọ wò, wọn ò mọ ohun táwùjọ béèrè lọ́dọ̀ wa. Wọ́n tún kù níbi nǹkan qadim jiddan, níbi àwọn nǹkan tí ó ti lọ, ó ti kò tún sílẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ prógrámù léèwé mi lẹ́ni tẹ́ bá wò kì í ṣe ohun tó yẹ kí wọ́n máa kọ́ wọn mọ́. Ó yẹ kí àwọn elétò, àwọn tí wọ́n jẹ́ alábòjútó lórí ìdánilẹ́kọ̀ọ́ àwọn ọmọ léèwé, kí wọ́n tún kíní yẹn, kí wọ́n tún wò, kí wọ́n gbọ̀n dáadáa. Àwọn mawdu'at mi, àwọn prógrámù mi tí wọ́n kì bá ṣe nú fìsíkì ni o, kì bá ṣe nú mátì ni o, kì bá nú gbogbo àwọn màtí ẹ̀ nì, a rí àwọn nǹkan kan mi tó dájú pé kò yẹ kó tún wà ń bẹ̀, ó yẹ kó ti kó ń bẹ̀ kí wọ́n ti parọ́ ẹ̀, torí pé ayé ti kó ń bẹ̀, ayé ti bọ́ sáyé mi. Khasatan láwọn ilé kéwú bákan náà, àwọn ẹ̀kọ́ kan ń bẹ nílé kéwú tó yẹ ká ti kó ń bẹ̀ lénìí, ẹ̀rí ká ti bọ́ sí àyè mi, àbọ́ sáyé mi, a kù lójú dúdú náà nínú ìdánilẹ́kọ̀ọ́ tí hóhó táwọn ẹlòmíì ti ń ṣe ibẹ̀ náà lákò. Ilé ẹ̀kọ́ mi kò dáa bẹ́ẹ̀ nítorí pé kíni, torí pé ilé ẹ̀kọ́ yìí wọn ò gbà wọn olùkọ́, wọn ò gbà wọn láàyè káwọn náà dá sí ètò ilé ẹ̀kọ́, curriculum ilé ẹ̀kọ́, program ilé ẹ̀kọ́ ni wọn ò gbà wọn láàyè kí wọ́n dá sí. Ilé ẹ̀kọ́ ló gbé program tiẹ̀ kalẹ̀ ọ̀tán, al-idara al-markaziyya nìkan ni wọ́n ń lò, wọn ò lo idara la markaziyya. Al-mustabiddu huwa mudiruhum, ẹni tí ń darí ilé ẹ̀kọ́ ni òun dictator ni, nítorí kò fi àyè lẹ̀ káwọn àwọn àfáà tó rọ kíríkà rẹ̀ kí wọ́n ní ẹ dákun ẹjá bójú wo manhaju wa yìí, ǹjẹ́ ó dáa bẹ́ẹ̀ ẹjá yí padà. Kí ni nàtíjà táwọn wà lára àwọn ọmọ tá a bá wò náwọn àyè kọ̀ọ̀kan, yunkisuna al-yawm at-tahadduth, ká sọ̀rọ̀ dáadáa, ká sọ lárúbáwá gidi gan, lárúbáwá tààrà, ó dín fún wa, a gbọ́dọ̀ tó gbìyànjú lára rẹ̀. Kí ni àwọn mawad, àwọn matiẹ̀ tó lè ṣe taqwiya tahadduth wa tawasul bil-lughati al-arabiyya fil mujtama, kí ni tó lè mú àwọn iṣẹ́ wo la fẹ́ kì sínú ẹ̀ tí àwọn táfi máa ní àwọn expression tó dáa pẹ̀lú àwọn ọmọ, táwọn ọmọ náà táfi máa rọ̀rọ̀ sọ láàrin àti ó fi mọ̀ wà dáadáa. Wọn kì ní ẹ̀ka tó ṣe janibu dini káwọ kò tẹ́ ẹ̀sìn bákan náà lọ́dọ̀ wa, ibi tá a kù sínú ẹ̀sìn ǹjẹ́ àtúnṣe nílé ẹ̀kọ́ kéwú, ǹjẹ́ àtúnṣe mẹ́, nítorí pé ilé ẹ̀kọ́ làwọn ọmọ ti ń lọ kẹ́kọ̀ọ́ láti máa wá lónú àwùjọ, a sì ń kẹ́kọ̀ọ́ nílé kéwú nítorí àti yí àwùjọ padà ní kó lórí ọwọ́ tó wà tí ò da ká yí padà sórí ọwọ́ tó da. À ń fi àsìkò yí pé gbogbo àwa tá a yá sí pé a jẹ́ mudara al-madaris al-arabiyya wal-islamiyya, ká ṣe kí ni ká yí padà sẹ́yìn, ká padà bójú wo manhaju wa tá ń kọ́ ọmọ wa ní marhala ibtidaiya wa marhala idadiya wal marhalati athanawiyya. A gbọ́dọ̀ gbìyànjú ká wò, nítorí pé bí marahil mẹ́tẹ̀ẹ̀ta ní bá da tọ́yọrantí dáadáa fil jami'a, ní jami'a ẹ̀rí pé ọmọ ni yóò ní kudra, yóò ní agbára láti ṣe tawasulu ẹ̀kọ́ ẹ̀ tí ò ní sí wàhálà tí ò sì ní sí ìdààmú. Ká gbìyànjú ká tún àárín ní ká tún ṣe, ká kó níbi àná
ká yípo torí pé ayé ń yípo ni lábúdà mina takhtit a gbọ́dọ̀ ní ètò kalẹ̀ ká tún wá ṣe tanfiz fa takhtit awalan lẹ́gbàá náà a wá ṣe tanfiz a kọ́kọ́ tó ètò kalẹ̀ pé ohun tá a fẹ́ ṣe ni a wá bẹ̀rẹ̀ sí máa wá ṣe nísìn ó ṣe pàtàkì. bákan lára àwọn tí tó ń kó bá ilé ẹ̀kọ́ bákan náà àti ilé ìwé tadanni ma'rifati wa khibrati idarati al-madrasa والمعلمين باستراتيجية تفعيل التواصل بين المدرسة والأسرة. báwo la fẹ́ ṣe gbà tá a fi jẹ àǹfààní tí ń bẹ láàrin àsopọ̀ lékéwú àbí léèwé pẹ̀lú òbí ìdára ilé ẹ̀kọ́ mi ọ̀mọ́ bá a bá lọ àtàwọn olóyìnbó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ mi lẹ́ni tí wọ́n gbé direction sí lọ́wọ́ níléèwé la yastahiqu bihadhihi direction bihadhihi lidara kò lẹ́tọ̀ọ́ sí nanzur ila sinnihi awalan káwọ ọjọ́ orí ẹ̀ wa ila ilmihi káwọ ìmọ̀ rẹ̀ wa ila muamalati ma'al mujtama káwọ bí ṣe ń ṣe pọ̀ pẹ̀lú àwọn òbí pẹ̀lú àwùjọ tá ń gbénú ẹ̀ ẹ dákun ìdára ló fẹ́ ṣeré kò ní lè ṣeré ẹ̀ yóò mọ̀ bàjẹ́ náà ni nígbà tí ìdára bá ti da tí administration bá ti bàjẹ́ léèwé kan ẹ rí i pé gbogbo àwọn mudarrisun tó wà ń bẹ̀ àwọn olùkọ́ tí ń bẹ ń bẹ̀ àwọn náà wò ó sójú kan náà ni wọ́n bàjẹ́ lẹ́ẹ̀kan náà ni falisa àtúnṣe yìí ó gbọ́dọ̀ wáyé bákan náà léèkéwú bákan náà a gbọ́dọ̀ ṣàkíyèsí léèkéwú bákan náà ẹni tó jẹ́ olùdarí léèkéwú ìdára léèkéwú ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ wà dáadáa alákọ̀ọ́ ni pé ìdára léèkéwú gbọ́dọ̀ pínṣẹ́ torí ìdára nìkan ò lè dá nǹkan kan ṣe walima wujudul muallimin wal mudarrisin kí ni àwọn àfa bẹ́ẹ̀ fún wọn gbọ́dọ̀ pínṣẹ́ fún wọn lágbájá wọ́n gba ilé yìí wọ́n máa mójútó báyìí wọ́n mójútó báyìí nígbà tí wọ́n bá parí gbogbo ẹ̀ tó wọ́n máa wá darí ẹ̀ sí ọ̀gá léèkéwú tá ń pè ní mùdírù léèkéwú walakin mùdírù léèkéwú òun náà ni wọ́n máa jẹ́ gbogbo ẹ̀ yóò kó gbogbo ẹ̀ yóò wá kó gbogbo ìdára rẹ̀ yóò kó sínú mọ́tò yóò máa kó káàkiri ayé ń débi kan ń yọ̀wé ń tiẹ̀ ń jukalẹ̀ ni òun nìkan ń jẹ́ gbogbo ẹ̀ wọ́n wá sọ léèkéwú di tó sí pé bóyá ìmọ̀ kan ni tóun nìkan lè kọ́yàn tó sì mọ̀ pé gbogbo nǹkan láyé takhasus ni kálukú ló ní speciality rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bí léèkéwú ti rí bẹ́ẹ̀ náà níléèwé náà rí kọ́lọ́n kó dákun ọlọ́run kó ṣe àlékún ìmọ̀lẹ́ni kọ̀ọ̀kan wa ibi táwa dé yìí a sáré kà fúnra wa díẹ̀ alàlùjáàlà ojúṣe ilé ní ara lára ọmọ tọmọ náà fi gbé wa orókè tó pé gẹ́gẹ́ bí àsìkò wa ti lọ pọ̀ alákọ̀ọ́ ni pé ish'arul madrasa bi ayyi mushkilati tuwajih al-abna sawa kana dhalika an tariq al-kitabati am al-mushafaha wa at-ta'awun ma'a al-ikhtisas gbogbo akíní yìí ká gbìyànjú òbí gbọ́dọ̀ fi hàn ilé ẹ̀kọ́ pé ọmọ mi ní problem báyìí tí pé tó bá sọ mọ́ wọn kó lọ ṣàlàyé problem tọmọ rẹ ní fún wọn ilé ẹ̀kọ́ ò lè mọ́ wọ́n ní kó lọ ṣàlàyé fún wọn kẹ́lẹ́ àtúnṣe ìta al-ma'lumat al-lazima an al-abna'i alladhina yahtajuna li ra'ayati khassa wa ta'awun ma'a al-ikhtisas àwọn eléyìí ni ká gbìyànjú ká fún àwọn ìmọ̀ táwọn ọmọ náà fẹ́ kọ́ yìí ká fún ní ká pàtàkì lójú àwọn ọmọ náà ká pàtàkì ẹ̀kọ́ yìí lójú àwọn ọmọ ó ṣe pàtàkì ojúṣe ilé nìyẹn bákan náà ká wá dáhùn ilé bàbá àti ìyá gbọ́dọ̀ máa dá ilé ẹ̀kọ́ lóhùn ní gbogbo ìgbà tí ilé ẹ̀kọ́ bá ti ń bùkátà sí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ àtúnṣe kan ni o kíní kan ni o òbí gbọ́dọ̀ máa dá ilé ẹ̀kọ́ lóhùn lẹ́ẹ̀kan náà nífi ń dáa jùlọ. ẹ̀rí bákan náà tanzimu waqtul abna kí òbí ilé gbọ́dọ̀ ṣe gbogbo agbára kó tó àsìkò fáwọn ọmọ rẹ̀ àsìkò tí ó fi ṣeré yẹ àsìkò tí ó fi sùn àsìkò tí ó fi jẹun àsìkò tí ó fi kẹ́kọ̀ọ́ ó sì pàtàkì wọ́tẹ̀ṣin yóò sì máa ṣe kíni yóò máa ran àwọn ọmọ lọ́wọ́ yóò máa kí wọ́n lẹ́yìn yóò máa tì wọ́n lẹ́yìn yóò máa kí wọ́n láyà pé masha Allah èyí tẹ́ ṣe ẹ̀rí ṣe ẹ máa ní tẹ̀síwájú gbogbo tí wọ́n fi tẹ̀síwájú náà òun náà nìkan lọ́mà ó lè jẹ́ owó ni ó lè jẹ́ ẹ̀bùn kan ni ó lè jẹ́ ọ̀rọ̀ ẹnu ni ó lè jẹ́ okun ni ó lè jẹ́ ẹ̀yìn ni kó tá gbìyànjú kó máa ṣe kíni kó máa ran ọmọ ẹ̀ lọ́wọ́ kó máa náà lè máa ní tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bákan náà mutaba'atu sayril abna èèyàn máa tẹ̀lé àwọn ọmọ nílé ìwé ṣé wọ́n lọ lé ìwé èyí ní àkọ́kọ́ ń bẹ̀ bàbá mi yóò ti wọ́ lọ ọmọ òní lọ lé ìwé ọmọ kiri ayé nígbà tó bá padà dé nírọ̀lẹ́ ọmọ náà yóò padà dé ká máa jẹ èèyàn bẹ́ẹ̀ bákan náà nínú tó tún kún bákan náà ni pé nílé ẹ̀kọ́ bákan náà ǹjẹ́ ọmọ rẹ̀ ń kọ ẹ̀kọ́ léèwé ǹjẹ́ ń kọ ẹ̀kọ́ léèwé ǹjẹ́ ń kà ǹjẹ́ ń ké léèwé òbí gbọ́dọ̀ mọ̀ nípa ọmọ òun kọ ẹ̀kọ́ àìmọye àwọn tulab àwọn ọmọ akẹ́kọ̀ọ́ la yaktubuna shay'an fil madrasa wọ́n yí kọ́ nǹkan léèwé o iléèwé àti ilé kéwú wọ́n yí kọ́ nǹkan ẹ̀rí àwọn olùkọ́ ọmọ pín ní wọn ní gbogbo gbà àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà wọ́n yí kọ́ ó yẹ kí òbí lè dúró pọ́nbélé láti máa yí ọmọ ẹ̀ ǹjẹ́ mọ́ náà ǹjẹ́ ń kọ ẹ̀kọ́ rẹ̀ níléèwé ó ṣe pàtàkì. bákan náà atahaddus ma'al abna wa tafaqud umurihim ẹ̀rí a máa bá wọn sọ̀rọ̀ a máa bá wọn ṣàwàdà a máa bá wọn ṣe jíròrò
nípa báwo lẹ̀kọ́ náà ń lọ sí, ibo ló kù sí, ibo ló dá sí, mẹ́tírò wo ló dá ń bẹ̀, èwo ni ò dá ń bẹ̀, kí ni tó fà tó fi dá, kí ni tó fà tí ò fi dá. Gbogbo àlàyé yìí òbí rẹ̀ gbọ́dọ̀ máa ṣe àlàyé yìí pẹ̀lú ọmọ rẹ̀, yóò máa ṣàlàyé pẹ̀lú ọmọ rẹ̀, yóò máa ṣàkíyèsí níbi ẹ̀kọ́ tọ́mọ náà ń kọ́. Sẹ́kọ̀ọ́ náà ò ti bẹ̀rẹ̀ sí máa ní àwọn halal, kò ti máa ní fajawat, sẹ́kọ̀ọ́ náà kò ti máa ìwà náà ò ti máa bàjẹ́, ṣé ò ti máa bàjẹ́. Òbí gbọ́dọ̀ máa wo ṣé ẹ̀kọ́ tọ́mọ mi ń lọ kọ́ yìí ṣé kò ti máa bẹ̀sìn rẹ̀ jẹ́, ṣé kò ti máa ba ìwà rẹ̀ jẹ́. Òbí gbọ́dọ̀ jẹ́ èèyàn tí ó máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀rí bákan náà òbí gbọ́dọ̀ máa lo àwọn nǹkan tó jẹ́ nǹkan wasail ta'limiyya, àwọn tírà, àwọn livre tó rà fọ́mọ rẹ̀, livre tó rà fọ́mọ ó gbọ́dọ̀ máa yẹ̀ wò. Ẹ̀rí nílé ìjọba náà jẹ́ ń lò, jẹ́ ń tọ́jú ẹ̀, báwo ní kà sí, ó gbọ́dọ̀ ṣe gbà kíyèsí bẹ́ẹ̀. Àwọn livre tí ó bá sí lọ́dọ̀ tẹ̀rẹ̀, àwọn tírà tí ó sí lọ́dọ̀ tiẹ̀ nísìn, àbáwọn livre tí ó sí lọ́dọ̀ tiẹ̀ nísìn, báwo ló fẹ́ ṣe gbà fi rí tó sì mọ̀ pé ọmọ òun fẹ́ lò, báwo ló ṣe gbà fi rí, ó lọ tọrọ ẹ̀ ni, ó lọ ra fún ni. Gbogbo àwọn kinní yìí ó gbọ́dọ̀ ṣe, ó gbọ́dọ̀ jẹ́ kó máa kiri ojúlé, kó máa kó àwọn livre onílivre káàkiri láti máa fi kàwé tí ó máa padà ló ti bẹ̀ lọ kọ́ ìwàkiwà níwà tí ó da níbi ojúlé tí ń kiri ni, ó gbọ́dọ̀ jìnnà sí. Bákan náà atawasul bayna al-usrati wal madrasa wal ittila' ala ada'i al-abna. Bákan náà àwa àsopọ̀ gbọ́dọ̀ wà láàrin òbí àti ilé ẹ̀kọ́, wọ́n gbọ́dọ̀ ní àsopọ̀ tó péye tó yanrantí tí wọ́n mọ yẹra wọn ní gbogbo gbà. Takhsisul makan al-munasib, èèyàn wá wáyé tó dáa fọ́mọ rẹ̀ nílé ibi tẹ́ ń gbé, yàrá kan ló fẹ́ fún ni àbí ìgò kan ló fẹ́ gbé sí ni, gbogbo oníṣẹ́ tó fẹ́ lò yóò lo táfù kékeré kan àbí chaise, gbogbo oníṣẹ́ tí ó bá lò tẹ́kọ̀ọ́ rẹ̀ fún mọ́ nípa sókè ó gbé kalẹ̀ fún, yóò jẹ́ àyè tó pa sófo láti pé nǹkan kan ò ní máa dá láàmú ń bẹ̀, yóò rí fọkànbalẹ̀ fi kọ́ ẹ̀kọ́ ẹ̀, ó ràn lọ́wọ́ níbi ìmọ̀ kọ́, ó ràn níbi ìmọ̀ ké, ó ràn lọ́wọ́ níbi ìmọ̀ ha, ó gbọ́dọ̀ ràn mọ́ lọ́wọ́ lórí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Bákan náà ó gbọ́dọ̀ gbìyànjú báwo lọmọ ó ṣe gbà máa ṣe gbogbo exercise tí wọ́n bá fún nílé ìwé, báwo ló ṣe gbà máa ṣe. Ẹ̀sìn tó bá ṣe wá ń pọ̀ jù tọmọ wà ráyè kẹ́kọ̀ọ́ mọ́ tí ò ráyè kàwé mọ́, ó yẹ kó ṣí mọ́ olùkọ́ pé ẹ dákun àwọn exercise fún ọmọ yìí ó ti ń pọ̀ jù, kò jẹ́ kí wọ́n ráyè hálì sọ́ọ̀mà. Gbọ́n kínní a gbọ́dọ̀ ṣe àkíyèsí nípa rẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa, àwa tá a jẹ́ òbí ọmọ, ká gbìyànjú àwa náà a ní ojúṣe tá a fẹ́ ṣe nílé ẹ̀kọ́ tọ́mọ ó fi yè tí ó fi yanrantí tí ó fi páàsì. Tá a bá gbé ojúṣe wa jù ńlẹ̀ tá a fi kọ́ sọ́rùn ilé ẹ̀kọ́ nìkan, aburú ńlá là ń ṣe fúnra wa o, aburú ńlá là ń ṣe fúnra wa. Bàbá kọ̀ọ̀kan àti ìyá kọ̀ọ̀kan yóò ná gbìyànjú, yóò ná owó, yóò ná rìn, yóò ná ọ̀rọ̀, yóò ná ẹsẹ̀, yóò lásìkò tí ó máa pe ọmọ rẹ̀ tí ó máa bá a sọ̀rọ̀ ní gbogbo gbà. Ẹ̀rí ìyá pàápàá ó sì ní ojúṣe tí ó ṣe ní ara ọmọ tí nǹkan ni yóò fi wà dáadáa. Kọ́lọ́n kó dákun, ọlọ́mọ sáà ṣe kó yẹ àwọn ọmọ náà, kọ́lọ́n jẹ́ kí wọ́n ní àlùbáríkà tó pọ̀. Ẹ wá wò nísìnyí a sọ nípa ojúṣe tí a mọ̀ sí ilé ẹ̀kọ́ àti ojúṣe ti ilé tí ọmọ ti kó tá a mọ̀ sí ilé òbí ẹ̀. A wá bọ́ sórí kí ni ojúṣe olùkọ́ pàápàá, nítorí pé ọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ ó wá kan àwọn olùkọ́ pàápàá, ọ̀rọ̀ kù sí wọn lọ́dọ̀. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ olùkọ́ ó gbọ́dọ̀ jẹ́ ní alhirisu ala maslahati tullab. Wọ́n tó jẹ́ lẹ́kọ̀ọ́ tó jẹ́ ní tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ ṣọ́ àǹfààní àwọn ọmọ ni kò ṣọ́ mọ́ṣọ́ àǹfààní tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mudarrisin àwọn olùkọ́ hádàfù ara wọn ni wọ́n ń wò, wọn ìwò hádàfù ti àwọn ọmọ tá ń kọ́ lẹ́kọ̀ọ́ ohun tí ò dáa ni. Dáadáa àwọn ọmọ ni ká sáré sí àwa tá a jẹ́ lẹ́kọ̀ọ́, owó nìkan tá a fẹ́ gbà nílé ìwé làwọn sáré ẹ̀. Àdìléwé àmọ́ sùn àmọ́ hùwà tí ò dá lójú àwọn ọmọ, àníkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó péye, àníkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yẹ, àmọ́ dúró kí oṣù parí ká gbowó tiwa kákan máa fi lò gbádùn láyé lásán. Ẹ̀rí kìíní ó burú jáì. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ at-tashjī' al-mustamir lit-ta'allum, ká gbìyànjú láti máa ṣe kíni, láti máa ní gbogbo ìgbà láti máa ran àwọn ọmọ lọ́wọ́, láti máa kí wọ́n láyà ní gbogbo ìgbà. Nígbà tí ìrẹ̀wẹ̀sì bá ń bá àwọn ọmọ níbi ẹ̀kọ́, a máa kí wọ́n láyà, a máa gbé wọn sókè. Nítorí gbà mí ọmọ yóò rò ó mú wálé ìwé, gbà mí kò ní rò ó mú wálé ìwé, gbogbo àwọn ìṣe síbẹ̀, gbà mí ara rẹ̀ ò ní yá tí ò lè sọ fún yín, àwa láṣà kíyèsí mi láti mà. Bákan náà gbogbo ohun tí ó yẹ sí pé agbẹ̀rẹ̀ láti máa ṣe dáadáa sáwọn ọmọ yìí, ihsanu ta'amul ma'a talaba hasbal fi'ati al-umriya. Báwo láti bá lo ọmọ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀, àwọn ọmọ tó wà ní kú primaire ọmọdé ni wọ́n, báwo láti bá lo wọ́n, ìlòsí olùkọ́ pẹ̀lú wọn ó gbọ́dọ̀ yàtọ̀ sí ìlòsí olùkọ́ pẹ̀lú àwọn tó wà ní secondaire. Àwọn tó wà ní secondaire wọ́n ti bọ́ sí ohun tá a mọ̀ sí sinul murahaqa, wọ́n ti bọ́ síbẹ̀. Ẹ jẹ́ sí pé wọ́n ti bọ́ sí ìgbà èwe, wọ́n ti ń wọnú ìṣẹ̀lẹ̀sìn lọ. Ẹ̀rí àwọn tó wà ní kú secondaire ni àti wá lo àwọn ó yàtọ̀ sí àti lo ọmọ kéékèèké.
àwọn tó wà ní jamia bá ti wá lo àwọn tó wà ní university sí wọ́n tó sí àwọn tá lò ní nípìnlẹ̀ bí ẹ dákun olùkọ́ dáadáa ó gbọ́dọ̀ ní muamala pẹ̀lú oríṣiríṣi ọmọ tí ń gbọ́dọ̀ rẹ̀ kọjá olórí ẹni pé asabr ala ta'limi tullab wa ifahamihim a gbọ́dọ̀ ṣe sùúrù níbi ẹ̀kọ́ tá nǹkan ọmọ wa a ní sùúrù tó pọ̀ olùkọ́ gbọ́dọ̀ ní sùúrù gbogbo olùkọ́ tí ó bá ní sùúrù kò lè rọ́mọkọ́ a wò lé ní mélòó olùkọ́ tó ní sùúrù lé ní agídí ni ìkanra ni wàhálà ni a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ níbi kíkọrìṣẹ́ àwọn pépà àwọn pàápàá à ń gbẹ̀bí fáláre à ń gbàrí fẹ́lẹ̀ bí torí a ṣe kọrẹ̀ṣọ́n pépà wọn dáadáa àwa léèwé ká tó wá sọ lé kéwú pàápàá àwa náà kópa níbi ìṣekúṣe níbi ìbádàrájà àwọn ọmọ jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí a kọ́ lẹ́ẹ̀kan náà a tún ní yẹ̀wò a ní ohun tí wọ́n kọ́ dáadáa a kàn fagilé a kàn kàn pọ́ ẹ̀kan síbẹ̀ lásán ní tá ń lọ ẹ̀ṣẹ̀ ló jẹ́ fólùkọ́ gbogbo tó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni fún tí ó sì pàdé ìyá rẹ̀ yóò pàdé ìwájú Ọlọ́run látàrí tó pé àwọn òbí fọkàn tán ni wọ́n fi àwọn ọmọ wọn síbẹ̀ àmọ́ kò bójútó wọn bó ti yẹ kó bójútó wọn. bákan náà nínú títún balẹ̀ jẹ́ lẹ́nìí tó bá àwọn olùkọ́ jẹ́ òun náà ní kíni òun náà ní adamu sihhatil ma'lumat allati yuqaddimuha almudarris litulabihi ẹ̀rí ìmọ̀ tí olùkọ́ ń gbé fún àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́nìí kò gbé ìmọ̀ òdodo fún wọn ń dàrú mọ́ wọn lọ́wọ́ khasatan àwọn tó lọ nípa riyadiyat mathematics ni yóò kọ́ wọn mọ́ ní ẹ bá lọ primaire lẹ́nìí ẹ̀rí pé wọn ń ṣiṣẹ́ nu math ní primaire n tó fa ni pé àwọn olùkọ́ tí ń ṣe math wọn ní primaire àwọn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ àwọn náà mọ̀ math wọn mọ́ ṣe wọn ló jẹ́ kí wọ́n máa lọ ilé ayé náà jákujàkun bẹ́ẹ̀ lọ́mọ́ fi máa ń fẹ́lẹ́ nínú mathematics nǹkan pọ̀ lórí ẹ̀ lára ohun tó jẹ́ olùkọ́ kọ́lọ́n kó dákun ọlọ́run kó ṣe àlékún ìmọ̀lẹ́ni kọ̀ọ̀kan wa gbé tí ibi táwọn parí ẹ̀sìn ni pé olùkọ́ dáadáa ó gbọ́dọ̀ máa jẹ́ olùkọ́ yóò sì máa jẹ́ olùkọ́ ní ìmọ̀ olùtọ́nilẹ́kọ̀ọ́ ẹni ó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ yóò máa ṣe ìrìṣàdù fún yóò máa ṣe tẹ̀m̀bíyù fún ìwà dáadáa tó bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tán yóò máa ní ìwà dáadáa ní kẹ́hù o ẹlẹ́sìn lára o ẹníwàárí o ẹjẹ́ ní ìtẹríba o ẹjẹ́ ní tí yóò máa ṣe kíní o yóò máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa olùkọ́ orin náà nù ni kọ́lọ́kú dákun ọlọ́run kó sàlékún hìdáyà nìkọ̀ọ̀kan wa bí tá a dé yìí á dùn bẹ́ẹ̀ ó dìgbà míì ìgbà dáadáa ìgbà àrífẹ́ nìkọ̀ọ̀kan wa rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub alayna ya mawlana innaka antat tawwabur rahim rabbi ij'al muqima salat ومن ذريتنا وتقبل دعاء ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم بارك في اولادنا وبارك فينا جميعا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله